ẹ wo ọdún tí àwọn olórí burúkú àgbàyà mẹ́ta yìí tí wọ́n ti ń bá Sheikh Dr. Tolia Yunusa Ayilara II ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń bá wọn fa fìtínà yìí. àwọn ẹ̀gbọ́n wọn pátápátá wá sọ̀rọ̀ pé Yunusa Tolia ọmọlé Ayilara nìyàn. òkò tó bá sọmọ pẹ́ òun lọ́pẹ́ máa sọmọ ní padà. ohun burúkú tó o bá ṣe sọmọ ọlọ́mọ ẹ ṣáà ti lọ nígbàgbọ́ wípé wọ́n máa ṣe sọmọ yín, kò jù bẹ́ẹ̀ lọ. ẹ̀san kì í gbé, ẹ̀san a máa lóyún, ẹ̀san a sì máa bímọ. yàtọ̀ sí olórí burúkú ẹlẹ́nu gùn tó ṣẹnu ṣọ̀nṣọ̀ bẹ́ẹ̀ nu asín yẹn, ọmọ àlè tọ̀ṣẹ́ ẹgbà lọ́dún kejì sẹ́yìn. ṣé ẹ̀yin ò gbọ́ nǹkan tí ìyá tiẹ̀ tó ṣe fún bàbá tiẹ̀ kó tó di pé bàbá yẹn lé ìyá yẹn àti ọmọ yẹn jáde? tó bá ṣe àyàṣá àwọn ọmọ ìmáàmù máa pìtàn fáwọn ọmọ yín pé nígbà tí bàbá wa ní ipò báyìí bàbá tọ̀dọ̀ yín ló jẹ́ onífìtínà. Ṣùbẹ́rù lọ́ba níkà. bàbá ìwọ tí bàbá tiẹ̀ tó ti kọ̀ ẹ́ lọ́mọ, ìwọ̀n táwọn ẹbí ti kọ̀ lọ́mọ, ìwọ tó jẹ́ ìtìjú fún aya àtọmọ, ó wá wò ó pé ajẹgbódu ẹ o, ó gbọ́dọ̀ wẹ̀ ní kúnra o. ẹni táyé ẹ̀ ti bàjẹ́ tó wá fẹ́ wáyọ̀ kọ̀ kúnra. ẹ jẹ́ kí wàá fìdí ẹ̀ múlẹ̀ fún yín. ẹ wo gbogbo àwọn ẹ̀gbọ́n imam títí kan àáfà Síkírù Láì Ayilara àti àáfà wa tí wọ́n ṣe kútúbà ní Jímọ̀ yẹn àti bàbá Kosh pẹ̀lú ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́. ẹ wojú wọn, ṣé wọ́n jọra àbí wọ́n jọra? Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn, ibẹ̀ gangan náà ni ẹ já sí. abẹ̀yìn arọ yìí pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn, lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn, lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn, lórí YouTube Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ sì má gbàgbé láti tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó ṣìkù tí ẹ sì máa rí wò. ẹ bá wa like, ẹ bá comment, kẹsì bá wa share àwọn fọ́nrán wa. ojú tẹ fún wa kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. a tún fi àkókò ìbẹ̀ ẹ̀yin èèyàn wa nílé lóko káàkiri gbogbo àgbáláyé pé kí ẹ ràn wá lọ́wọ́ lórí àwọn fọ́nrán tí à ń ṣe yìí. a ní ìdí solar generator láti lè máa fi power àwọn gadget wa, ìtorí pé bí nǹkan ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà wa yìí, ó máa ń nira fún ọ̀tá wa nígbà míì láti lè ra epo láti lè ṣe dátà. ṣùgbọ́n tí solar generator ìbá ti wà ń bẹ̀, a ti mọ̀ pé owó epo ti kúrò ń bẹ̀ nìyẹn. Ọlọ́run á ràn yín lọ́wọ́ lágbára Ọlọ́run ọba. ẹ̀yin tẹ́ wà lókè òkun, wọn ò ní gbé òkú yín wálé o, ẹ̀ ní wá délé kẹ́ wá dé bá ìbànújẹ́ mi báyìí. orí bẹ́ẹ̀ kò yí padà. ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. ṣé ẹ mọ̀ pé a máa ń sọ fúnra wa wípé ẹni tó bá níbi tó níran kò ní fẹ́ kí wàhálà àti rògbòdìyàn kó ṣẹlẹ̀ nínú ìdílé ẹnìkan. nǹkan tó máa ń dùn mí bẹ́ẹ̀ ni wípé àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n mọ̀ pé àwọn àgbà kan nínú Ògbómọ̀ṣọ́ yẹn wọn kò sí níbi kí nǹkan dà.
ibi tí àwọn wà láyé yìí ni pé ibi tí nǹkan máa ti dàrú tí wàhálà àti ìdààmú máa ti ṣẹlẹ̀ ń bẹ̀ tí rògbòdìyàn máa ṣẹlẹ̀ lọ́tún tí rògbòdìyàn máa ṣẹlẹ̀ lọ́sì kí wọ́n ṣáà máa pariwo Ògbómọ̀ṣọ́ ni ó Ògbómọ̀ṣọ́ ni ó Ògbómọ̀ṣọ́ ni ó a ti mọ̀ wípé tá bá ṣí orí ẹ̀rọ ayélujára wa yẹn lórí íńtánẹ́ẹ̀tì ká tó ṣí ọ̀rọ̀ méjì báyìí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ni wọ́n máa sọ tó bá máa ṣí ọ̀rọ̀ méjì báyìí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ni àwọn ọ̀rọ̀ tó ti trend yàtọ̀ sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ òun lọ̀rọ̀ àwọn àáfàá nílùú Ògbómọ̀ṣọ́ ń bẹ̀ yẹn àwọn àgbàyà mẹ́ta kan wà ń bẹ̀ tó jẹ́ wípé àwọn ni wọ́n ń ba kínní jẹ́ ẹ jẹ́ ká dárúkọ wọn ẹnì kìíní tó jágbàyà àkọ́kọ́ tó dá wàhálà alẹ̀ sí ìlú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ kí controversy tó wáyé ẹni tó jẹ́ kí gbogbo ẹ̀ kó di iṣu àtayànyàn òun ni Ṣùbẹ́rù Lọ́báníkà ẹnì kejì Parakoyi ẹnì kẹta Jímọ̀kù Ọlá ẹ bá mi bi àwọn àgbàyà mẹ́ta yìí léèrè pé ṣé wọ́n lérò pé ẹ̀san ó máa ń gbé ni ẹ̀san kì í gbé o àwọn àgbàlagbà ní àṣepamọ́ ló wà àṣegbé kan ò sí tẹ́ ẹ bá ṣe nǹkan kan nísìnyí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ lérò pé ẹnìkan kò rí yín bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ̀ ẹnìkan kò rí yín tòótọ́ ìjẹ́ ṣé Ọlọ́run tó wà lókè ṣé kò rí yín òun náà máa fi ń pe Ọlọ́run ní pé ọba adákẹ́dájọ́ tọ́lọ́run bá wá ń sun ẹ̀san yẹn ó lè jẹ́ pé bóyá láàrin àwọn tó mọ bí gbogbo rògbòdìyàn ṣe ń ṣẹlẹ̀ péréte báyìí ló máa kù nínú wọn tọ́lọ́run bá wá ń sun ẹ̀san yìí fáwọn ọmọ wọn táwọn ọmọ wọn rí àtakò táwọn ọmọ wọn rí fìtínà táwọn ọmọ wọn rí ọ̀tẹ̀ tán dèrè kìsí sí àwọn ọmọ wọn òun làwọn kan máa fi sọ pé ẹ̀san ló ń ké nígbà ayé bàbá tiẹ̀ náà àtàwọn báyìí wọ́n ṣe nǹkan báyìí fún èèyàn kan báyìí òun náà ń ṣe lórí ọmọ tiwọn yẹn. mo wá kọjá lọ sọ́dọ̀ bàbá Mọ́gàjì ilé Ayílára bàbá Mọ́gàjì pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní mọ́sálásí ọjà àgbo yẹn báwo wá lára yín ṣe rí báyìí ṣojú tìyín àbúrò ojú òtìyín ẹ wo ọdún tí àwọn olórí burúkú àgbàyà mẹ́ta yìí tí wọ́n ti ń bá Sheikh Dr. Tọ́lá Yunusa Ayílára the second ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń bá wọn fa fìtínà yìí lórí wípé wọn kì í ṣe ọmọlé Ayílára wọ́n tún sọ pé wọn kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ ó mo ṣe sọ fún wa o wípé ẹ̀san kì í gbé ẹ̀san a máa lóyún ẹ̀san a sì máa bímọ tó bá máa wá bímọ gan ẹ lè lérò pé bóyá ẹyẹ kan ló máa bí kó lọ bí mẹ́ta kó bí mẹ́rin ó bá ń ṣe ní ìlọ́po nìyẹn tí àwọn bàbá ìbádé rìkìṣí kan tọ́dí pàǹpà fìtínà kan tí ìmáàmù àgbà tó bá borí ẹ̀ wọ́n á tún gbé mi jáde ìmáàmù àgbà á tún borí yẹn náà wọ́n á tún gbé mi jáde á tún borí yẹn náà ó yá wọn ní ìmáàmù àgbà kì í ṣe ọmọlé Ayílára àwọn ẹ̀gbọ́n wọn pátápátá wá sọ̀rọ̀ pé Yunusa Tọ́lá ọmọlé Ayílára nìyàn ẹ jẹ́ ká wá kọ́ ti ọ̀rọ̀ yẹn short
kó má dàbí pé bóyá àwọn nǹkan tí a ti ń sọ sẹ́yìn òun náà ni a tún tún sọ. Ẹ wo nǹkan tí Ọlọ́run ṣe ní Jímọ̀ ní mọ́ṣáláṣí ọjà Àgbó ní àná. Ẹ̀gbọ́n ìmáàmù tí ń ṣe ẹ̀gbọ́n Sheikh Dr. Toliya Yunusa Ayilara II, ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́, ẹ̀gbọ́n wọn kan ló máa ṣe kútúbà ní múmbàrì ní mọ́ṣáláṣí ọjà Àgbó lánàá. Ẹ̀gbọ́n wọn kan ní ọ̀gá wa, èèyàn wa, ẹni wa, Àmọ̀tẹ́kùn Oòduà tí wọ́n pè ní coach. Èmi ò dín náà ìwọ̀n mo sọ láti dáadáa pàjọ wà ní kóòtù tí a ní àwọn náà sì padà tó kóòtù lẹ́yìn ojú bẹ́ẹ̀ lọ ọ̀gá tí a ní. Bóòlù ìdúró ṣe dòtò lónìí fún mi. Bẹ́ẹ̀ bá gun ẹṣin nù mí lónìí kò ní kọsẹ̀. Kò ní kọsẹ̀ inú yín dùn. Aláwọ̀ tí ó kàn kí wọ́n rán lé bàbá wọn wọ́n má dà létí lé bàbá tèmi mọ́. Ọmọ Ayilara lè fi kọ̀ǹfàmù. Ayilara ni Imam Yunus. Ayilara ni Imam Muftau tó kírun lónìí. Ẹni tí ó bá kàn kọ́ má dà sí lé bàbá tèmi mọ́. Wọ́n gbọ́ pé wọ́n ní bàbá yín gangan ló gbé ìmáàmù wọnú ilé Ayilara síbẹ̀. Bó ṣe rí nu. Ẹ̀yin lọ mọ kí ló kọ bàbá yín. Mahmudu. Ẹ̀yin gangan ni fámìlì Mahmudu. Bẹ́ẹ̀ ni. Tọ́jà pé bàbá yín gangan ló gbé ìmáàmù wọlé. Ẹni tó bá fẹ́ takò ó ti ń pera ẹ̀ lọ́mọ Ayilara lónìí kó pe nọ́mbà mi kó wá bá mi tàbí kó wá bá mi ní gbàgede ni. Èmi ò kú òlẹ́dẹ̀ ọmọ àlè ní rí lé bàbá tiẹ̀ sá. Inú ilé Mahmudu náà mo wà dọ́là. Mọ́kànlé mi mo nílé mi tí mò ń gbé. Ìmáàmù ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Inshallah. Àbúrò yín ni. Inshallah. Ẹgbẹ́ yín náà tún lẹni tí. tó wá kírun lónìí Muftau. Kẹ́ni tí ọba kan ọmọ dà sọ̀rọ̀. ọmọ dà sí kí wọ́n náà lé baba torí lé baba wọ́n ń bàjẹ́ ń dàrú wọn rí tò. Ẹ̀gbọ́n wọn kan nìyẹn. Ẹ̀gbọ́n wọn kan míì àwọn ni Alfa Sikirulai Ayilara. Alfa Sikirulai yìí àwọn ni wọ́n bẹ́ẹ̀ nìkan dápàrá tí olórí burúkú bàbá onírùngbọ̀n funfun Suberu Lọ́bàníkà yẹn tó fi gbọ́ tó fi ń gbé káàkiri wípé àwọn ẹ̀gbọ́n ìmáàmù ló sọ wípé Tọ́líà kì í ṣe ọmọlé àwọn kan ṣètò láti lé kúrò lórí ipò ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kí wọ́n lè yan ẹlòmíì síbẹ̀ láì mọ̀ pé Suberu Lọ́bàníkà òun ti ní ẹ́jẹ̀ǹtì tiẹ̀ ó ti ní mission tiẹ̀ ó ní nǹkan tó fẹ́ ṣe ó ti gbowó lọ́wọ́ àwọn èèyàn kan tó ti fún wọn lọ́kàn balẹ̀ pé ẹ má wọrí o ọmọ yìí ló máa dórí ipò ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Now ní Jímọ̀ nígbà tí ẹ̀gbọ́n bàbá wa ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ṣé ojú tí ò mú àwọn Suberu Lọ́bàníkà ṣé wọ́n gbọ́ wá sí yẹn àbí wọ́n rí fọ́nrán yẹn ṣojú ò ti parakò yìí ṣé ojú ò ti Jímọ̀ kọlà ẹ̀yin bàbá yìí ẹ dẹ̀nà mọ́ ẹníyàwó ọmọ ẹnọkọ ọmọ bẹ́ẹ̀ sì ni ẹni ọmọ ọmọ ṣóhun tẹ́ ẹ̀ ń ṣe yìí ṣó bójú mu òun wá lélẹ́yìí àwọn ẹ̀gbọ́n máàmù ti jáde sọ̀rọ̀ pé yàtọ̀ sọ lórí burúkú ẹlẹ́nu gùn tó ṣẹnu ṣọ̀nṣọ̀ bẹ́ẹ̀ nu asín yẹn ọmọ àlè tọ̀ṣẹ́ ìgbà lọ́dún kejì sẹ́yìn ṣé ẹ̀yin ò gbọ́ nǹkan tí ìyá tiẹ̀ tó ṣe fún bàbá tiẹ̀ kó tó di pé bàbá yẹn lé ìyá yẹn àti ọmọ yẹn jáde wèrè tí mò ń sọ mo gbé fọ́tò ẹ̀ sẹ́gbẹ́ yìí o wọ́n ṣe gbà lẹ́nu ọdún méjì sọdún mẹ́ta yìí ni ìyá ẹ̀ ṣàṣe má ṣe lọ́dọ̀ bàbá ẹ̀ ní tí bàbá ẹ̀ ka mọ́ lọ́ọ́ fi lé dànù lọ́ọ́ lè lọ tọmọtọmọ wọ́n ṣe wà bàbẹ̀ ni àwọn kan pàápàá nílé Ayilara wọ́n ń dáùtù wípé ìwà eléyìí kò jọ tẹnì kankan lé Ayilara bóyá lójú ọmọ wa tòótọ́ bóyá kì í ṣe pé àlè tí bàbá wa ká mórí ìyá ẹ̀ àtọ ọjọ́ kìíní àná kó má jẹ́ pé òun náà fi bí i ṣùgbọ́n ojú tì mú yá
ló fi sọ pé ọmọlé Ayílára ni ọmọ àlè ni kì í ṣe ọmọ ọkọ o. ṣé ẹ ti rójú ẹ̀ dáadáa? ẹ jẹ́ kí wàá fìdí ẹ̀ múlẹ̀ fún yín. ẹ wo gbogbo àwọn ẹ̀gbọ́n imam títí kan àáfà Síkírù Láì Ayílára àti àáfà wa tí wọ́n ṣe kútúbà ní Jímọ̀ yẹn àti bàbá Kosh pẹ̀lú ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́. ẹ wojú wọn, ṣé wọ́n jọra àbí wọ́n jọra? ṣé wọ́n jọ ní nǹkan kan lára tó yẹ pé nǹkan kan tó ní lára yìí bẹ́ẹ̀ náà ni gbogbo wọn jọ yíká? ẹ wú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn, ẹ wá wo wèrè tí mo gbé sẹ́gbẹ́ yìí tó pọ̀rọ̀ lọ́mọ Ayílára yìí tó tẹ̀jẹ̀ pọ̀ mu àlè ní. ṣó jọ wọ́n àbí ṣó bá wọn tán? àbí ta lé ẹ̀yìn ẹ̀rí kòtòkò bí ẹ̀yìn ìjàpá bẹ́ẹ̀ yẹn láàrin gbogbo àwọn ẹ̀gbọ́n ìmáàmù mẹ́tẹ̀ẹ̀ta àti ìmáàmù yẹn? òun lẹ fi máa mọ̀ yìí pé tọ́mọ àlè ilé kan kò bá tí ì dàgbà ọ̀hún tí lè bẹ̀rẹ̀ sí ní rí wàhálà, ṣùgbọ́n tọ́mọ àlè ilé kan bá ti dàgbà bírú wèrè tí mo gbé sẹ́gbẹ́ yìí, òun ló máa jẹ́ fìtínà fún wọn. ọmọ àlè ilé Ayílára tí bàbá ẹ̀ ká lè mọ́ ìyá ẹ̀ lórí nínú yàrá bàbá ẹ̀ tí wọ́n ń bá sùn, ẹnìkan ṣòyí ló ń balẹ̀ Ayílára jẹ́. ìyẹn dúró bẹ́ẹ̀, mo wá kọjá lọ sọ́dọ̀ bàbá Mọ́gàjì ilé Ayílára. bàbá Mọ́gàjì pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní mọ́sálásí ọjà àgbo yẹn, báwo wá lára yín ṣe rí báyìí? ṣojú tìyín àbí ojú ò tìyín? ṣojú gbàyìn tì àbí ojú ò gbàyìn tì? ṣé ẹ ti wá rí àrídájú wípé bí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ máa wá bá bàbá Mọ́gàjì ilé Ayílára? àwọn tí wọ́n wá ń bá yín tí wọ́n ń sọ wípé ẹ ṣáà máa takú wípé ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ kì í ṣe ọmọ ilé yín, tó bá ti wá fẹ́ lòmíì jẹ á lè fún yín lówó. bàbá ṣẹ́yìn ò rò wípé àtúbọ̀tán wà? Ọlọ́run tó ń ṣèdájọ́ kò máa fẹsẹ̀ rìn mọ́ báyìí. Ọlọ́run ọba ti ń wọ jẹ́ẹ̀tì tó jẹ́ kíákíákíá lóníkálùkù máa ti gba èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ kó tó kò ní láyé yìí. bàbá Mọ́gàjì ilé Ayílára, Ṣùbẹ́rù lọ́ba níkà tó wá ń bá yín yẹn, Parakòyí tó wá ń bá yín, Jímọ̀kọ́lá tó wá ń bá yín, ṣé àwọn lè ṣe lé wọn bẹ́ẹ̀ bí wọ́n ṣe ṣe lé yín bẹ́ẹ̀ yẹn? ṣé ká sọ wípé béèyàn bá ti wá ń dàgbà làákàyè ẹ̀ máa ń rá, ṣóhun ló wá fàtọ̀dọ̀ yín? ṣé ká sọ pé téèyàn bá ti wá ń dàgbà èèyàn máa ń padà di ọmọdé ni? àwọn kan wà tó jẹ́ pé tó bá ti rí pé condition ti mú wọn bẹ́ẹ̀ yẹn, olórí ẹbí lélẹ̀ wọ́n á yan igbákejì olórí ẹbí tó sì ní làákàyè tí làákàyè ẹ̀ kún torí ẹ̀ pé tó ní máa gbé ọmọ ọba tí ò ní máa gbé fọṣùn, tí ò ní jẹ́ kó sọ ìdílé, tí ò ní jẹ́ kó sọ ilé lẹ́nu. bàbá Mọ́gàjì, ṣé nǹkan tẹ́ ẹ wá ṣe yìí tẹ́ ẹ fòrò bàbá imam pẹ̀lú gbogbo evidence yìí, ṣé ẹ lérò pé àwọn ọmọ yóò ní ká èso àjàrà tẹ́ ẹ gbìn yìí? ẹ̀fọ́ tẹ́ ẹ wọ́n èso ẹ̀ lẹ́yìn, ṣé ẹ lérò pé àwọn ọmọ yóò ní jẹ́ ń bẹ̀? igi máńgò tẹ́ ẹ gbìn yìí, ṣáwọn ọmọ yóò ní ká mu nínú ẹ̀? bàbá Mọ́gàjì ilé Ayílára, igi ọsàn tẹ́ ẹ gbìn lẹ́yìn, ṣé kíkan làwọn ọmọ yín fẹ́ mu lórí ẹ̀ ní àbí dídùn? ẹ má wàá gbàgbé wípé ẹ ò wùwà káwọn ọmọ yín mu ọsàn dídùn lórí igi ọsàn tẹ́ ẹ gbìn yìí, kíkan ló máa yọlẹ̀ fáwọn ọmọ yín torí pé ẹ ti bọ̀ láàtọ̀ tún la jẹ́ o. tó bá ṣe àyàṣá
àwọn ọmọ ìmáàmù máa pìtàn fáwọn ọmọ yín pé nígbà tí bàbá wa ní ipò báyìí bàbá tọ̀dọ̀ yín ló jẹ́ onífìtínà fún bàbá wa nígbà yẹn ẹ lọ rò ó Suberu lọ́ba níkà bàbá ìwọ tí bàbá tiẹ̀ tó ti kọ̀ ẹ́ lọ́mọ ìwọ̀n táwọn ẹbí ti kọ̀ lọ́mọ ìwọ tó jẹ́ ìtìjú fún aya àtọmọ ó wá wò ó pé ajẹgbódu ẹ o ó gbọ́dọ̀ wẹ̀ ní kúnra o ẹni táyé ẹ̀ ti bàjẹ́ tó wá fẹ́ wáyọ̀ kọ̀ kúnra ṣé ẹ wá rí ibi tọ́rọ̀ já sí báyìí ṣé ẹ rí i pé ojú padà tì í nígbẹ̀yìn gbogbo nǹkan tẹ́ ẹ pílánì lẹ̀ gbogbo kúùpù tẹ́ ẹ pílánì lẹ̀ ṣé ẹ rí i pé kò fẹ́ fọ yín ṣé ẹ rí i pé gbogbo èèyàn ti mọ̀ wípé ẹ̀yin lọ bàyè jẹ́ tó ń ba Ògbómọ̀ṣọ́ jẹ́ tẹ́ bá ti wá ba Ògbómọ̀ṣọ́ jẹ́ tán ẹ wá kó sí mọ́tò ẹ lọ wọ mọ́tò gáràjì ńgbà tó lọ́wọ́ kú bòyìn láṣìírí láti ra mọ́tò ẹ padà sẹ́kọ̀ọ́ tẹ́ bá wá rí i pé ó tún ti lọlẹ̀ díẹ̀ ẹ tún máa padà bọ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ bàbá Suberu ẹ bèrè lọ́wọ́ ọ̀gá yín pé Suberu o kẹ́ máa dára yín ló ń bẹ ìjẹ́sà àtúbọ̀tán mi lè dá báyìí òun ló máa fi ń sọ wípé kì í ṣe gbogbo èèyàn ló lè fọwọ́ sọ̀yà pé ohun tí mo ṣe fọ́mọ ọlọ́mọ wọ́n ṣe fọ́mọ mi kì í ṣe gbogbo èèyàn tèmi tẹ́lẹ̀ sọ yìí pé gbogbo nǹkan tí mo ṣe fọ́mọ ọlọ́mọ òun kọ́lọ́hún ṣe kọ́lọ́hún jẹ́ kí wọ́n ṣe irú ẹ̀ fọ́mọ mi tó bá jẹ́ pé dáadáa ni mo bá ṣe sọ́mọ ọlọ́mọ kọ́ ṣe kọjá bẹ́ẹ̀ mi ṣe ṣe tó bá jẹ́ pé burúkú mo bá ṣe sọ́mọ ọlọ́mọ kọ́ ṣe kọjá bẹ́ẹ̀ mi ṣe ṣe ìṣẹ̀ṣẹ̀ yìí lè ṣe bẹ́ẹ̀ wá fẹ́ bẹ́ẹ̀ wá kọ̀ ó máa padà ṣẹ torí pé ọ̀rọ̀ àgbà tí ò bá ṣẹ lówùúrọ̀ ó máa padà wá ṣe ní ọjọ́ alẹ́ kò sí nǹkan téèyàn tẹ̀ ṣe láyé yìí tó gbé ẹ jẹ́ kí n tún ayé rán yín létí òwe mi tí mo máa ń pa wípé oko tá a bá sọ síwájú bó pẹ́ bóyá a máa padà bá o àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n wá ní pé oko tá a bá sọ mọ́ pẹ́ òun lọ́pẹ́ máa sọ mọ́ ni padà ohun burúkú tó o bá ṣe sọmọ ọlọ́mọ ẹ ṣáà ti lọ nígbàgbọ́ wípé wọ́n máa ṣe sọmọ yín kò jù bẹ́ẹ̀ lọ Suberu lọ́ba níkà Parakoyi àti Jimoh Kọ́lá àti gbogbo àwọn tó kù nílé Ayílára tí ẹlẹ́nu ṣọ́ntì tó ń da gbogbo ẹ̀rù lọ́tún tó ń da gbogbo ẹ̀rù lọ́sì mo wá sọ fún yín pé ẹ máa gbà fún ọ̀gá yín nígbẹ̀yìn ni o ṣùgbọ́n tí ọ̀rọ̀ yìí bá wá parí tán ibo lẹ fẹ́ fojú sí o ṣé àtúbọ̀tán yín lè dá báyìí nítorí ẹ̀yin ni foundation bí Ògbómọ̀ṣọ́ ṣe rí báyìí lónìí Suberu lọ́ba níkà bẹ́ẹ̀ ṣe défìlà yín mórí pẹ̀rẹ̀kú lọ́jọ́ kìíní àná tẹ́ ẹ kọjá lọ sílé àwọn Parakoyi tẹ́ ẹ kọjá lọ sílé Jimoh Kọ́lá tẹ́ ẹ lọ gbé ọ̀rọ̀ tí ó rí bẹ́ẹ̀ tẹ́ ẹ lọ gbé kákàkiri ẹ wá gbé fìlà yín náà báyìí kẹ́bẹ̀ sí lọ sílé wọn kákàkiri pé ibi tá a náà pọ̀ ọ̀nà wà ibẹ̀ kọ́ ni ọ̀nà wà o ṣé ẹ lè ṣe é ṣé tìjú máa lè jẹ́ ká ẹ ṣe ṣùgbọ́n nǹkan kan tí mo mọ̀ mí pé gbogbo nǹkan tẹ́ ẹ ṣe lórí ọ̀rọ̀ yìí kẹ́ ẹ tó jáde láyé ẹ jìyà ẹ̀ tẹ́ ẹ bá tún wá jáde láyé tán àtúbọ̀tán ẹ̀ àtúwà ládóde yìí mo kí gbogbo ẹ̀yin olótìtọ́ ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹ máa kú àdúró ti Ọlọ́run á dúró ti gbogbo yín ilé àtọ̀nà yín kò kù ní dàrú ilé àtọ̀nà yín kò kù ní bàjẹ́ olórí burúkú kan ṣo ààbò olórí burúkú kọ́tà olórí burúkú ìlàjì olórí burúkú Ọlọ́run kún ní ìyànmọ́ yín
torí olórí burúkú ni Sùbẹ̀rù lọ́ba níkà yìí àti Pàkòyí yìí àti Jímọ̀ Kọlà. Ẹ̀yin olótìtọ́ ní ìlú Ògbómọ̀ṣọ́ àti káàkiri gbogbo àgbáńlá ayé, kò sí bí ọ̀tá ṣe lè gbógun tó, kò sí bí èṣù ṣe lè halẹ̀ tó, tọlọ́hun ló máa padà ṣẹ. Ẹ gbọ́ slọ́ngà ọ̀gá wa bàbá wa gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ rí, Sínátọ̀ Ìbíkúnlé Amósù, a ní èyí ohun àwí tolúwa láṣẹ. Bẹ́ẹ̀ ni èyí ohun àwí tolúwa ló máa padà ṣẹ. Ṣẹ̀bẹ̀ rí ọ̀rọ̀ báyìí, ẹgbẹ́ ọ̀kan tó bọ́ lẹ́nu àáfàá tó ṣe kútúbà yẹn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ojú ti tẹ̀yìn ọ̀tá l'Ógbómọ̀ṣọ́, ṣùgbọ́n àwa ti Sheikh Dr. Tọ́lá Yunusa Ayilara the second ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́, àwa kún fáyọ̀. Kò ní ju báyìí lọ lórí ètò lẹ́ni Òkodoro Yorùbá tẹlifíṣàn. Bẹ́ẹ̀ ṣe ń wò wá yẹn, ẹ má bá a pín kódélé kódókò. A sì rọ̀ yín lẹ́ẹ̀kan sí pé ẹ ṣàánú wa lórí sólà jẹnẹrétọ̀ tá náà fẹ́ rà ká lè máa fi power àwọn gájẹ̀tì wa yìí, nítorí owó epo ti fẹ́ gbẹ̀mí ọ̀tá wa. Lágbára Ọlọ́run ọba, wàhálà ó kéré tóbi kò ní jẹ́ ti ẹnì kankan wa. Òkodoro Yorùbá tẹlifíṣàn, ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.